àtúkútúkú ọkọ òun lọ́nà ọ̀run. Àní àtúkútúkún ọkọ òun ní ọ̀nà ọ̀run. Tí wọ́n bá ń jẹ ikún, káàbdù bá wọn jẹ. Tí wọ́n bá ń jẹ kòló, káàbdù bá wọn jẹ kòló. Ó dáa náà, tí wọ́n bá kí ń jẹ kòló, káàbdù bá wọn jẹ. Kó sódi spaghetti kó bẹ̀rẹ̀ sí máa jẹ. Tí wọ́n bá kí ń jẹ ikún, kí Abdul kó sódi spaghetti kó bẹ̀rẹ̀ sí máa pa wọn jẹ. Nítorí pé ẹni ibi ni ọkọ òun tí ń pẹ́ mọ́ rẹ̀ balùwẹ̀. Ẹ má dá mi lẹ́kun, àǹtí Ṣeun. Ẹ jẹ́ kí n fi ìrúnnú inú mi hàn, kí n sọ ohun tójú mi rí. Lóòótọ́, ọjọ́ tí Abdul kú, ó dàbí ẹni pé ayé ti parẹ́ fún òun ni. Àǹtí Ṣeun, ó dàbí pé kí wọ́n sin àwọn méjèèjì papọ̀ ni. Àbí kó nu orí nǹkan kan tó máa pa òun náà, káwọn dé ìra lójú oorun ní ojú oorun àbíbó, káwọn dé máa bá ìrísí àwọn lọ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó lọ́nà òun. Ó ní àmọ́ nǹkan kò pa òun. Àsọ́lọ́run tí ó yọ òun ni. Àṣẹ Olódùmarè tí ó yọ òun lọ́wọ́ Abdul ni. Ó mà ṣe o. Ó mà nífẹ̀ẹ́ Abdul. Mo lè yọjú mi fún Abdul. Kódà mo fẹ́ lè sọ pé kú tó máa pa Abdul kó wulẹ̀ pa òun. Abdul kì í sùn ta. Tó bá sùn ta, tílẹ̀ máa fi mọ́, láà máa pè, láà máa tẹ́sítì. Tí n bá sọ pé Abdul lọ sùn, I trust you, don't worry. A ní okay. Masalam. Ọkọ mi sùn lọ sùn. Abdul ní ká ṣe court wedding, mo ní mi ò ṣe. Torí Muslim lọkọ mi. Ó ní àǹfààní láti fẹ́ ìyàwó tó pọ̀. Torí pé ìdílé Mùsùlùmí lèmi náà ti jáde. Sùlíyà ló kọ mi. Àpọ́nlé tí mo fún Abdul, mo fẹ́ lè sọ pé lẹ́yìn Elédùmarè mi, pé kí n má fi, kí wọ́n kọ́kọ́, ẹ má tẹ̀ jẹ́ kí n sọ, Abdul is the first person, is the first things in my life tí màá kọ́kọ́ ṣe tí n bá kọ́kọ́ jí. Tí n bá gbàdúrà 5. Àǹtí Ṣeun, ń gba mẹ́ta fún Abdul, ń gbọ̀yọ̀kọ̀ fúnra mi. Lórí ìfẹ́ tí mo ní sí Abdul ni. Ibi tí mo nífẹ̀ẹ́ Abdul dé, mi ò kí ń fi ọ̀rọ̀ Abdul ṣeré. Ọmọ 3 ni mo bí fún Abdul. Ọmọ 3 ni mo bí fún Abdul. Ọkùnrin sì làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Mo ń ròyún, mo ń bímọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ wò, mo ṣe IVF rí o. Torí ìgbà tí mo kọ́kọ́ fẹ́ Abdul, tá a kọ́kọ́ fẹ́ra wa, oyún ò dúró. Wọ́n ní ká ṣe IVF. A ṣe IVF. Mo béèrè pé kò tí kọjá ọdún kan tá a fẹ́ra. Kò tí sí pọ̀dún kan tó ti ní maybe bóyá kó lọ fún IVF, bóyá kó lọ ṣe IVF, bóyá kó lọ ṣe IVF. Mo ní Abdul, IVF kẹ̀, baby gbọ́dọ̀ la marry. Ọlọ́run máa ṣe. Tí ó believe nínú Ọlọ́run ni. Abdul jẹ́ ẹnìkan tó believe nínú ẹ̀sìn. Kò dẹ̀ sí nǹkan, tẹ́ bá sọ nǹkan fún mi, tí n bá délé, máa sọ fún ọkọ mi. Ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ kọ́kọ́ mi ó gbọ́, ẹ ní sọ fún mi torí mo nífẹ̀ẹ́ Abdul. Bẹ́ẹ̀ sì lòun náà máa ń fìfẹ́ hàn sí mi. Ẹ wá máa gbọ́ o. Kì í ṣe pé torí pé Abdul níyàwó kejì, pé nígbà tó kú tán ni mo tó mọ̀. Òun kọ́ ni problem mi o. Bí ó sì àṣírí ńlá kan tó wà ń bẹ́ẹ̀. Kì í wá ṣe pé àṣírí yẹn gẹ́gẹ́ ló ń dùn mí, bí ìṣe wípé kí ló wà nù ká Abdul sọ fún mi. Pé ìyàwó mi báyìí ni o. Mà ṣe. Báyìí ni o, kí n sì gbà bẹ́ẹ̀.
báwo ni mo ṣe pàdé Abdul? Nígbà àwẹ̀ báyìí náà ni àǹtí Ṣeun. Ó ní mo pàdé Abdul níbi àdúrà tá a máa lọ ń ṣe táwẹ̀ bá ti kù 10 bí nǹkan kan ọdún náà bí tá a máa ń ṣe. Ibẹ̀ ni mo ti pàdé Abdul. Abdul kàwé nígbà náà ló ń serve lọ́wọ́. Èmi ti ṣetán ní ND, mo sì ń kọ́ṣẹ́ télọ̀. Iṣẹ́ télọ̀ tí mo kọ́ yìí, Abdul, mo ti kọ́ṣẹ́ télọ̀. Kódà mo fẹ́ ṣe freedom time ìgbà yẹn. Èmi àti ẹ̀ pàdé. Ó ní wàhálà, òun láìkí nǹkan tí mo ṣe. Pé kí n lọ sí fashion school sí, mo ní kò sí wàhálà, màá lọ sí. Àǹtí Ṣeun, Abdul ló máa ń gbà mí nímọ̀ràn, ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí tí mo sì máa ń ṣe é. Torí pé Abdul kì í sọ̀rọ̀ pẹ̀lú ariwo, ohùn rẹ̀ á lọ jẹ́jẹ́jẹ́jẹ́ ni. Ìgbẹ̀yìn Abdul ní ọ̀rẹ́ kan, Bùdá Rahman. Bùdá Rahman ló ṣáà ní pé torí Bùdá Rahman ló invite Abdul wá sí Mọ̀dúnà bí yẹn. Èmi náà fúnra lára mi, ọ̀rẹ́ mi kan ló invite mi lọ síbẹ̀ torí kì í ṣe mọ́sáàsì wa. Nígbà tí wọ́n ṣe àwọn quiz kan, pé kó obìnrin wa ka kéwú, àǹtí Ṣeun, mo kéwú, mo bọ́ síta ni mo ka kéwú yẹn. Àti ibẹ̀ lọ, ó ní òun dẹ̀ like mi o. Number 1, pé mi ò ń ṣe ọlọ́rọ̀ púpọ̀, àmọ́ mo jẹ́ obìnrin tí kò kì í tijú sí nǹkan Ọlọ́run. Ó sì rẹ́rìn. Àti ibẹ̀, èmi àti Abdul a bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀. Ó mọ̀ pé télọ̀ ni mí, mo ní mo máa ń ránṣọ ọkùnrin, ó ní wàhálà. Ìgbà yẹn ló ń serve lọ́wọ́, so ó ti fẹ́ ṣe tán, ó padà síbi sáfíìsì ẹ̀. Ìgbà tó dé mo ní kó sọ sáìzì, ìgbà tó wà lọ́hùn mo ní kó sọ sáìzì ṣòkòtò ẹ̀ fún mi. Ó ní kí ló dé, mo ní mo fẹ́ test nǹkan kan ni. Ìgbà tó máa dé tí ó máa dé padà tó wá kí mi, mo kàn fún ní ṣòkòtò yẹn pẹ̀lú shirt ni. Ó ní kò sí ẹni tó máa mọ̀ pé èmi ni mo rán, mo ní èmi ni mo rán. Àtìgbà náà, torí ó wá ní pé kí n lọ sí fashion school, mo bá ṣe rán àwọn wedding gown pé oríṣiríṣi kí ní experience ẹ̀ so that I can start big. Kì í ṣe pé lówó lọ́wọ́, kì í dẹ̀ ṣe pé èmi náà lówó lọ́wọ́. Inú mi dùn pé mo rẹ́ni bá sọ̀rọ̀. Inú mi dùn pé mo rẹ́ni bá sọ̀rọ̀ torí pé mi ò ní ìyá mọ́. Kì í ṣe pé ìyá mi kú o. Ìyá mi ti lọ fi ọkọ mi, wọ́n sì fi mí lọ sọ́dọ̀ bàbá mi torí èmi nìkan ìyá mi bí fún bàbá mi. Mo ní ẹ̀gbọ́n o tó jẹ́ ọmọ bàbá mi, mo sì lábúrò tó jẹ́ ọmọ bàbá mi, àmọ́ èmi nìkan báyìí ìyá mi bí fún bàbá mi. Èmi nìkan ìyá mi bí fún bàbá mi. Àǹtí Ṣeun, kì í ṣe pé bàbá mi ò fìfẹ́ hàn sí mi o. Kódà ìyàwó bàbá mi ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ mi. Bẹ́ẹ̀ ni, bàbá mi ti kọ́ fóbìnrin kan náà. Ìyẹn bẹ́ẹ̀ ọkọ fún bàbá mi, ó lọ. Bàbá mi tún fẹ́ ìyá mi, ìyẹn náà bẹ́ẹ̀ ọkọ fún bàbá mi, ó lọ. Ni bàbá mi wá lọ fẹ́. Bàbá mi wá fẹ́ ẹni tí tó wà nílé wọn yìí. Torí àwọn náà sì bí méjì, sì bí kan tẹ́tẹ̀lẹ̀. Bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn náà o. So bọ́n ti bàbá mi ṣe pàdé ara wọn, wọn ò tiẹ̀ mọ̀ pé ó tiẹ̀ máa wọ́ọ̀kì. Bàbá mi kàn ṣe so before you know it, ó jẹ́ wọ́ọ̀kì láàrin wọn. Ó bí ọmọ 3 fún bàbá mi. So ó like èmi àtẹ̀gbọ́n mi gan. Èmi àtẹ̀gbọ́n mi à kì í sọ ọmọ bàbá o, à kì í sọ ọmọ ìyá o. A máa ń múra bí òṣùṣù owó bí ọmọ ìyá torí pé ìyàwó ò sí ń bẹ̀. Àmọ́ ẹni tó fẹ́ wá náà, òun náà dá, àwọn ọmọ ẹ̀ méjì tó kó wá náà, àwọn náà dá. So gbogbo àwọn mẹ́rin jọ ń gbé pẹ̀lú bàbá mi ni. Bàbá mi sì fìfẹ́ tọ́ wa. Ìdí room and parlour là ń gbé nílùú Kétu. Ó tó di pé bàbá mi wá kọ́lé sí sáìdì Ìkòròdú. Kétu ni gbogbo wa kọ́ ń gbé. Àti ìyàwó bàbá mi àti àwọn ọmọ rẹ̀ tó kó wá. Ó sì bímọ 3 fún bàbá mi. Àwa táwa tọ̀ rè. Ẹ̀gbọ́n mi ọkùnrin, èmi obìnrin. Àwọn ọmọ tẹ̀lé tó kó wá, obìnrin 2. Bí ogun wa ṣe jọ gbé nìyẹn. Tá sì fẹ́ tọ́ra wa. So ìfẹ́ ń bẹ láàrin wa. Òun náà tó wá sílé wa báyìí, ó máa jókòó ni. Daddy máa ní, báwo ni kídíkan. Ìyàwó bàbá mi wá sọ pé má fìyà jẹ Sùlíyà o. Orúkọ ìyàwó bàbá mi ń pè mí. Bàbá mi ló sọ bẹ́ẹ̀ fún pé má pè ní àǹtí torí mo ti tó bí ọmọ ọdún 10 kí bàbá mi tó fẹ́yàwó mi. Bàbá mi ò fẹ́ fẹ́yàwó mọ́. Wípé tí ìgbà tóun dẹ̀ ń fóbìnrin tán bímọ kan tán lọ tán bímọ kan tán lọ, òun ò fẹ́yàwó mọ́. Òun máa tọ́jú àwọn ọmọ òun kó tó di pé òun á fẹ́ ìyá yẹn. Wọ́n fẹ́ woman yẹn sì ṣe ọmọlúwàbí fún wa, Àǹtí Ṣeun. So ìfẹ́ ń bẹ ńlé wa. Òun náà tún dé, ó bá wa nínú ìfẹ́ ni.
ó dẹ̀ máa advice mi àmọ́ la pé mo rí èèyàn